ariwo ha àti tó ṣèyàn léèmọ̀ púpọ̀ ìmọ̀ ní ìròyìn náà jẹ́, kódà a lè pè ní ìròyìn àgbọ̀sọ̀gbánù tó sì jẹ́ pé àṣírí tó ṣẹ̀ṣẹ̀ tú yìí ní làwọn èèyàn náà sì tó fi ń jẹ́rìí gbé gbajúgbajà akọni ọmọ Yorùbá ni ìyún gbajúgbajà jìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí ó gbajúmọ̀ sí Sunday Igboho tàbí Ìgbòho Òòṣà wípé ẹ wò ọ̀rọ̀ tí Ìgbòho Òòṣà Babádámì ń sọ lọ́jọ́ sí táwọn kan sọ lẹ́nu rẹ̀ o wípé ọ̀pọ̀ àwọn olórí Fúlàní tó wà káàkiri ilẹ̀ Yorùbá ni ló ti gbàbọ̀dè eléyìí tó jẹ́ kó lọ gbéná wojú olórí wọn ní ìlú Ìgàngán ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2021 tí wọ́n sì ń jẹ́ kó tó sì ń dáhùn yẹn sì ń jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú àṣírí tó ṣẹ̀ṣẹ̀ tú ní ìlú Ìjẹ̀bú Òde yìí ó fi hàn pé gbogbo nǹkan tí Sunday Igboho tó ń sọ ni ó ti ń wá sí ìmúṣẹ tó ti ń ṣe báyìí ẹ̀rọ ti wí pé lọ́dún 2021 ìní Sunday Igboho ìní ó gba ìlú Ìgàngán lọ ní oṣù kínní ọdún náà láti lọ gbéná wojú sẹ́ríkì àwọn Fúlàní ìyẹn olórí gbogbo Fúlàní ìlú Ìgàngán lórí ẹ̀sùn wípé bàbá náà ó ń ṣe àtìlẹ́yìn fáwọn Fúlàní afẹ̀míṣòfò ìyẹn àwọn tí wọ́n ń pè ní báńdíìtì tí wọ́n ń jí àwọn èèyàn gbé káàkiri Ìgàngán àti agbègbè Òkè Ògùn sí Ìbàràpá eléyìí sì ni àwọn akẹ́fẹ́ sọ Sunday Igboho lẹ́nu sí wípé kí ló dé tó ń gbógun ti aláìṣẹ̀ pé bàbá náà kì í ṣe ajínigbé ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá ní ìlú Ìjẹ̀bú ó ti jẹ́ káwọn èèyàn kan máa sọ fún Sunday Igboho wípé òótọ́ ọ̀rọ̀ ni bàbá náà wà lórí ẹ̀ o àwọn sì ṣẹ̀ṣẹ̀ rí pé òótọ́ ọ̀rọ̀ ló ń jà fún láti ọdún 2021 nítorí pé àṣírí olórí Fúlàní míì ó mà tún ti tú ìlú Ìjẹ̀bú Òde sì làṣírí ọ̀hún ti tú ọkùnrin kan tó jẹ́ sẹ́ríkì Fúlàní Ìjẹ̀bú ìyún Alhaji Abdullahi Muhammadu ẹni ọdún 67 67 years ní làṣírí ẹ̀ mà tú nígbà tí àṣírí tú pé àwọn ọmọ ẹ̀ bandit ni wọ́n àwọn ló sì ń ṣe agbátẹrù àti iṣẹ́ lórí bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé ní gbogbo Ìjẹ̀bú àti ojú ọ̀nà márosẹ̀ Ìbàdàn sí Ìjẹ̀bú táwọn Fúlàní ajínigbé tó ti ń ṣiṣẹ́ gidigidi báyìí tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé ọmọ Abdullahi Muhammadu kan tó ń jẹ́ Bala Muhammadu ògbólógbòó bandit tọwọ́ tẹ̀ ní tó sì lò bí ọdún 5 lọ́gbà ẹ̀wọ̀n ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó jáde wọn ló mà tún ń ṣiṣẹ́ bandit tí wọ́n sì ní Abdullahi Muhammad bàbá ẹ̀ tó jẹ́ sẹ́ríkì gbogbo Fúlàní Ìjẹ̀bú ó mà sí ṣùgbọ́n tí ó ń dáàbò bò ṣá o nígbà tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ làṣírí wọn tú tí wọ́n sì lọ ya bo ilé Abdullahi Muhammadu ètò wá jẹ́ ìmọ̀ ni wípé ọ̀kan lára àwọn ọmọ Yorùbá tán jí gbé tí àwọn Fúlàní ajínigbé náà tán béèrè owó tabua lọ́wọ́ ẹ̀ báàgì tí wọ́n fi gbé owó lọ sínú igbó wọ́n mà bá báàgì nínú ilé Abdullahi Muhammadu eléyìí sì fi hàn wípé òun náà wà lára àwọn bandit tó ń ṣe agbátẹrù wọn ṣùgbọ́n tí Bala Muhammadu ọmọ ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ méjì kan tí wọ́n láwọn náà wà ní bandit wọ́n ti sá lọ báyìí o wọ́n ti dúbẹ̀ ìhòòrò ṣùgbọ́n ọwọ́ ti tẹ Abdullahi Muhammadu bẹ́ẹ̀ ni wọ́n ló ń jẹ́wọ́ wípé òun ò mọ̀ wípé ọmọ òun Bala Muhammadu tán fún mú lára àwọn bandit tó ṣẹ̀wọ̀n ọdún 5 tó ti jáde òun mọ̀ pé kò tí ì ronúpìwàdà ó sì ń ṣiṣẹ́ ibi náà ó lóun rò pé ó ti ronúpìwàdà ni ṣùgbọ́n tó jẹ́ pé Abdullahi Muhammadu ó ti wà ní àtìmọ́lé báyìí o bẹ́ẹ̀ làwọn èèyàn ni wọ́n ń jẹ́rìí tán ṣàdúrà fún Sunday Igboho pé n tó ń sọ lọ́jọ́ sí pẹ̀lú sẹ́ríkì ìlú Ìgàngán rèé iná ní sẹ́ríkì Fúlàní Ìjẹ̀bú náà tó ti ṣe báyìí o tọ́rọ̀ yìí tó sì ti ń di ariwo ńlá káàkiri àárín àwọn ọmọ Yorùbá.